àwọn bandit tún ṣe àkọlù ńlá sílé ìjọsìn kan nípínlẹ̀ Kwara láàárọ̀ òní. ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló tún pakasọ. láàárọ̀ ọjọ́ Sunday báwọn èèyàn ṣe ń kórajọ pọ̀ pé káwọn máa lọ sílé ìjọsìn káwọn lọ gbàdúrà sọ́lọ́hun. ẹ wò ó bí wọ́n ṣe ń wọnú ilé ìjọsìn báyìí làwọn bandit ṣe kí ni wọ́n sáré ó yí ilé ìjọsìn yẹn wọ́n yí ipò ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní ECOWA ní agbègbè tí wọ́n ń pè ní Omugo community ní Ìfẹ́lódún local government area nípínlẹ̀ Kwara. wọ́n sọ sẹ́ńbẹ̀ láàárọ̀ yìí gbogbo àwọn tí wọ́n ti dé sínú ilé ìjọsìn yẹn láàárọ̀ kùtùkùtù gbogbo wọn pátápátá ni wọ́n kó lọ. wọ́n ní gbogbo wọn lọ sí bíi 7 bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì mọ the actual number of people tí wọ́n kidnap láàárọ̀ yìí. About 7 of them làwọn ìwé ìròyìn Punch ni wọ́n gbé síta báyìí pé wọ́n ti jí àwọn 7 gbé nílé ìjọsìn ECOWA tí ń bẹ ní Omugo Bomugo ní Bomogo sí ní Omugo community area ní Ìfẹ́lódún local government area nípínlẹ̀ Kwara. wọ́n jí àwọn èèyàn gbé lọ. wọ́n ní pé àwọn joint task force joint security force yíyún àwọn local vigilante àwọn forest guide àwọn aṣọ́gbó ọba wọ́n ní wọ́n jọ dágbára pọ̀ wọ́n lé àwọn atiláwí lọ pé wọ́n sì rí àwọn 3 rescue padà nínú wọn. àwọn 4 tó kù báyìí wọ́n ní gbogbo wọn bẹ ní àkàtà àwọn afẹ̀míṣòfò yìí nípínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. bákan náà ẹ rí i pé lẹ́nu ìjẹta sáà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán àwọn bandit bó ṣe bẹ̀rẹ̀ sí ní celebrate ọdún sálà tí wọ́n ń ṣe àbọ̀dún idis ní ọdún ìtúnu àwẹ̀ tí wọ́n ń ṣe tán yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe celebrate sálà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi àwòrán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi síta lọ́lọ́kan òjọ̀kan. àwọn tí ń bẹ ní Mali lọ́hùn àwọn tí ń bẹ ní Burkina Faso celebration ti bẹ̀rẹ̀ sí ní lọ lónírúurú. àwòrán kan wà tó kọni lóminú. ẹ wo àwòrán tẹ́ ń wò yìí ẹ rí i pé àwòrán yẹn fẹ́ jọ àwòrán ẹnìkan tí ń bẹ láàrin wọn tó jẹ́ pé ó máa ń sympathize fáwọn Boko Haram fáwọn bandit fáwọn ISWAP. mi ò fẹ́ dárúkọ àmọ́ tẹ́ bá wo àwòrán yẹn dáadáa òun ni mo zoom yẹn ẹ tẹ́jú mọ́. àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan sùnùkùn báyìí ojú sùnùkùn náà la fi ń wò ó. ẹ wo ẹni tẹ́ ń wò yìí ẹ rí i pé ojú ẹ fẹ́ jọ ẹnìkan tí gbogbo wa mọ̀ dáadáa. ẹni tẹ́ bá rí i pé ó jọ ẹ bá ń kọ sí abala àríwúsí nísàlẹ̀ fọ́nrán yìí. bẹ́ẹ̀ sì ni àwọn òyìnbó ń bẹ́nu wọn o. ṣé ẹ ń wo àwòrán tẹ́ ń wò yẹn àwọn òyìnbó ń bẹ́ ń bẹ̀. ẹ wo mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn sórí ètò yín ètò wa ètò ǹjẹ́ o ti gbọ́. mo ní sáré jà yín sí ni kẹwàá gbọ́ bó ti ṣe ń lọ ní ìgboro ayé torí eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà àfikọ́ náà ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa. ẹ wò ìpínlẹ̀ Kwara láti gbọ́ láàárọ̀ yìí o wípé àwọn afẹ̀míṣòfò àwọn Boko Haram àwọn ẹgbẹ́ ISWAP wọ́n tún ṣe àkọlù tó ní agbára sílé ìjọsìn kan tí wọ́n ń pè ní ECOWA Church nípínlẹ̀ Kwara yìí náà ni o. ṣé o gbàgbé àwọn tí wọ́n kó ní wòrò níjọba àbílẹ̀ Kíámá ní nǹkan bí oṣù kan tó fẹ́ lọ sóṣù méjì sẹ́yìn báyìí gbogbo wọn ṣì ń bẹ lákàtà àwọn afẹ̀míṣòfò yìí o. àwọn ìjọba ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrazak Abdulrahman wọn ò mà tí ì rí nǹkan kan ṣe sí i. wọn ò tí ì ráwọn yẹn gbà kalẹ̀ o. wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ báyìí o nípínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn ẹ máa bá mi like fídíò yìí kẹ́ ẹ máa bá mi comment kẹ́sì máa bá ń pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ àmọ́ nípínlẹ̀ Kwara wọn ò dà wọ́n dé o. kí ló jẹ́ kí n máa sọ báyìí wọ́n ní tẹ́ ò bá gbàgbé wípé àwọn nǹkan ti ń fọwọ́n ìjọba ní intelligence wípé àwọn atiláwí fẹ́ sọsẹ́ o láwọn agbègbè kan àwọn agbègbè bíi Ìfẹ́lódún local government Ìrẹ́pọ̀dùn àti Ìsìn local government area pé wọ́n ti ń gbọ́ fìrìnfìrìn wípé àwọn atiláwí fẹ́ wá ṣe àkọlù sí àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yẹn. kí lẹ expect kó yẹ kí wọ́n ṣe àtìgbà yẹn ló yẹ kó ti máa gbáradì láti prevent ìsọsí àwọn bandit yẹn láti má wá sí agbègbè yẹn.
àmọ́ kàkà bẹ́ẹ̀ ṣe ni wọ́n káwọ́ gbéra wọ́n ti sọsẹ́ kan láàárọ̀ ní ìbáyìí láàárọ̀ Sunday òní tó jẹ́ ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 ẹ̀yin èèyàn ẹ máa bá ń pín fọ́nrán káàkiri yàjóyàjó lélẹ́yìí ẹ wò ó wọ́n ṣe àkọlù sílé ìjọsìn ECWA Church èèyàn 7 ni wọ́n sọ pé wọ́n jí gbé kó má dàbí ẹni pé mo ń ṣe àròsọ àbí nǹkan ẹ jẹ́ n kà fún yín kẹ́gbọ́ ẹ máa gbọ́ wọ́n ní bandits have invaded an ECWA church in Omugo community Ifelodun local government area of Kwara State and abducted some worshippers. Àwọn bíi 7 ní ìbẹ́nsàlẹ̀ wọ́n ní joint security operative were however said to have rescued 3 of the abducted victims. The attack reportedly occurred on Sunday morning during a weekly church service, causing panic among worshippers and residents. Wọ́n ní a source told Punch online that the assailants stormed the church premises and abducted several people before security forces invaded. Wọ́n ti sọ sẹ́tàn tí wọ́n ti lọ kó tó di pé àwọn agbófinró kó tó di pé wọ́n dé. Lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ sẹ́tàn làwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń bọ̀ ẹ̀yin èèyàn ẹ̀ rí pé a ti wọ̀ lórílẹ̀‐èdè yìí a ti wọ̀ o ẹ máa gbọ́ o wọ́n ní Punch online had earlier reported that security concerns have hastened in the state following intelligence reports of a planned coordinated attack across Kwara State. Wọ́n ní ṣáájú àkókò yìí àwọn security concern wọ́n ti ta àwọn ìjọba ìpínlẹ̀ Kwara lólobó wípé àwọn atiláwí tún fẹ́ sọsẹ́ o wọ́n fẹ́ ṣe àkọlù sáwọn agbègbè kọ̀ọ̀kan nípínlẹ̀ Kwara gbogbo yín ojú lalákan fi ń sọrí o ẹ wà àtàlát kí ló yẹ káwọn ìjọba ṣe wọ́n ní the Kwara South Joint Security Watch have warned of possible attack targeting Ìfẹ́lódùn ẹ bá ń ṣèyún lé ní Ìrẹ́pọ̀ ọdún and its local government area. Àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti wà nínú plan wọn láti lọ ṣe àkọlù síbẹ̀ kàkà tó yẹ káwọn ìjọba kó lè tè gbé ìgbésẹ̀ tó yanrantí ṣáájú àkókò yìí àwọn ìjọba ò gbé ìgbésẹ̀ o wọ́n ní yes it is from the intelligence that we gather that they are planning to strike and we don't want to take anything for granted, the group coordinator Olaitan Oyin Zuba said. He added that the military and the paramilitary personnel alongside air surveillance have been deployed to forestall the anticipated attacks. Oyin also urged residents to remain calm, vigilant and report suspicious activity. Nígbà tí wọ́n ti gbọ́ pé àwọn àtìláwí ń bọ̀ wá ságbègbè yẹn kí ló yẹ kí wọ́n ṣe ẹ̀yìn èèyàn ṣe bóyá kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ ní bóyá kí wọ́n kó àwọn ọmọ ológun wá síbẹ̀ láti máa secure environment yẹn kí wọ́n sọ̀fí gbogbo environment yẹn kí wọ́n gbónú àwọn igbó tí ń bẹ lágbègbè yẹn ṣáwa ló yẹ ká tún máa kó àwọn ọmọ ológun níṣẹ́ wọn ni ṣáwa ló yẹ ká máa kó àwọn ìjọba àbí kí ni àǹfààní tí a fi àwọn ìjọba sípò kí ni àǹfààní ẹni tá fi jẹ́ iyọ̀ àwòdì tí ò lè dádì ẹ gbé wọ́n ti jí àwọn èèyàn lọ báyìí nínú church nínú ilé ìjọsìn fa kí yẹn má lè lọ sínú ilé ìjọsìn kí yẹn má lè lọ sílé mọ́sálásí láti lọ kírun ká tó gbọ́ wọ́n ti jí gbogbo àwọn tí ń bẹ́ńbẹ́ wọ́n ti jí gbogbo wọn gbé kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí wọ́n máa invade church nípínlẹ̀ Kwara ìjọ CAC kan ní wọ́n invade lọ́jọ́ yẹn ọpẹ́lọpẹ́ pé wọ́n ń ṣe live streaming lọ́wọ́ la fi láǹfààní láti rí gbogbo bí àwọn people yẹn ṣe operate ẹ wọ́n bó ṣe bẹ̀rẹ̀ sí ń lu àwọn èèyàn nílùkulù orílẹ̀-èdè yìí ó ti di nǹkan míì abalajọ tó ń sọ pé wọ́n ti ránkì Nàìjíríà as the 4th most dangerous country to live in the whole world. ẹ rí i pé nǹkan ti ṣe wá lórílẹ̀‐èdè yìí ẹ bá ń ṣèyún lẹ́ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láàrin ìjẹta mánà sóní àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ń jubilate wọ́n ń celebrate káàkiri online ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán wọn lábẹ̀rẹ̀ sí ní rí lónírúurú ẹ máa ráwòrán ibi tó ti gbé ìbọn síwájú tó dẹ̀ ń kírun irú ọlọ́run làwọn eléyìí ń sìn ṣé mùsùlùmí náà lélẹ́yìí ẹ̀yin mùsùlùmí ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lélẹ́yìí àbáwọn bandit yìí ò kì í ṣe muslim ni religion àwọn tún ni wọ́n ti máa ń kírun báyẹn tí wọ́n máa ṣe Allahu Akbar religion àwọn tún ni kò kì í ṣe bẹ̀yẹn ni mò ń lọ o tẹ́ bá wo àwòrán yẹn dáadáa
òyìnbó kan ń bẹ nínú wọn nínú àwọn àwòrán tẹ́ ń wò yìí bẹ́ẹ̀ sì lẹ́nìkan wà nínú wọn tó ju ẹni tí gbogbo wa mọ̀ èmi ò fẹ́ dárúkọ àmọ́ ẹ̀yin tẹ́yin bá lérò pé ó jẹ́ ẹ bá ń kọ sí abala àríwúsí èyí ń comment section ní ìsàlẹ̀ fọ́nrán yìí ẹ wo picture yìí dáadáa ẹ lè zoom ẹ o òun ni mò ń zoom fún yín yẹn ta lẹ́yìn lérò pé fídíò yìí àwòrán yìí ta lè lérò pé ó jọná ẹ̀yin pé fẹ́ jẹ́ nìkan tó máa ń sympathize fáwọn bandits fáwọn iswap fáwọn Boko Haram ó dàbí ẹni pé fẹ́ jẹ́ nìyẹn o àbí òkè ń ṣòwò ni bákan náà ẹ wo àwòrán eléyìí náà ẹ rí i pé òyìnbó kan lẹ́ ń wò lára àwọn bandit yẹn tó túmọ̀ sí pé àwọn òyìnbó wà lára àwọn tí ń sponsor àwọn people yìí tí ń ṣagbátẹrù wọn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìbọn lónírúurú tí wọ́n rí yẹn báwo ni wọ́n ṣe ń rí báwo ni wọ́n ṣe ń rí ọta kí ló dé tó ń jẹ òun máa tán lọ́dọ̀ wọn ọta àbọ̀ wọn kì í tán àwọn wo ní supply wọn àwọn wo ló ń sponsor àwọn people yìí ó dìgbà tíjọba bá gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí tí wọ́n monitor gbogbo helicopter tí ń fò lókè àbí aeroplane tó ń wọ orílẹ̀-èdè wa tó ń jáde ó yẹ kó máa monitor ojú òfurufú wa láti máa restrict àwọn movement kọ̀ọ̀kan tí ò bá bófin mu because báwo làwọn people ṣe ń survive nínú igbó tí ò bá kí ṣe wípé àwọn kan wọ́n lọ ń feed wọn wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn lọ́ta wọ́n fún wọn níbọn ẹ wo nǹkan ti ṣe wá o lórílẹ̀‐èdè yìí ẹni bà ló mọ̀ lágbára Ọlọ́run ọba Ìdùmarè nǹkan burúkú ò ní bà yín kò ní bèmí náà ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi nírí jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí ìlérí tiwa là wàá múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kétí yín di sí gbogbo òṣèlè tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.